بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وترك الأمة على المحجة البيضاء ليلها كنهارها لا يزيد عنها إلا هالك. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله. إخوة الإيمان أوصيكم ونفسي بتقوى الله عز وجل في السر والعلن واعلموا أن الله سبحانه وتعالى أمركم بذلك في كتابه العزيز جل من قائل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها. adúgbò sí ọ̀rọ̀ náà ọlọ́run ọba tí ó síwájú mùsùlùmí onáàlọ́ba tí a dúpọ́ fún ọlọ́run ọba ẹ̀ òun ní sọ ìkẹ́ rẹ̀ kalẹ̀ fún wa láti àtàárọ̀ a rí i pé òjò náà ọ̀dà rárá ọ̀sán àbọ̀ rẹ̀ ìkẹ́ ọlọ́run lélẹ̀ láì ní àwọn àlù lọ́dọ̀ yìí pé tí wọ́n èyí tó ń ṣe ìgbẹ́ lẹ́sẹ̀ ní ti Nàìjíríà kò sí ìtúwé ti lẹ́sẹ̀ ọ̀ ṣùgbọ́n tí wọ́n ti ẹ̀tún ṣe é fèrè mọ́ lẹ́gbẹ̀ẹ́ ti Nàìjíríà táwọn ẹni ọlọ́run àwọn àfóòtọ́ tí wọ́n kún bẹ́ẹ̀ àwọn mùsùlùmí rí tí wọ́n kún bẹ́ẹ̀ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ tọ́lọ́run tó máa sọ̀kẹ́ ẹ̀ka rẹ̀ lọ́wọ́ lórí bẹ́ẹ̀ wọ́n ṣẹ̀ máa bẹ́ẹ̀ kó tó rọrùn tí yọ̀ wà rọrùn ṣùgbọ́n tó ti bí àwọn tó ti jẹ́ ẹgbẹ́ lẹ́sẹ̀ ọlọ́run bá ní kọlá ọ̀yẹ̀ gbogbo lẹ́yìn tí ń ṣe dáadáa fún wa òjò bọ́lá ọba fi parí rẹ̀ ó lè fi parí rẹ̀ láàrin iṣẹ́ tó parí ìtawọ̀ kan náà rò níjọ́ kìíní àná tí wọ́n rò ìlú wọn sọ̀kalẹ̀ ṣe máa sọ̀kalẹ̀ lọ́wọ́ omi ń sọ̀kalẹ̀ ilẹ̀ náà ń lọ tiẹ̀ jáde ẹ̀kún onílé ọlọ́run fi pamọ́ rẹ̀ ṣùgbọ́n àdúgbò lọ ní pé èyí tí ń sọ̀kalẹ̀ fọ́ wa àánú ni kọ́nà wàlúùkọ́lá kọ́ àwọ̀ àánú rẹ̀ látàárọ̀ ní etí ìjà tó fi sí i kọ́nà wàlúùkọ́lá ó jọ wá ní sí lójú kẹ wọ́n sí lójú ìbínú kọ́nà wọlé ìtọ́sọ̀rọ̀ lẹ́yìn ilé àkọ́rọ̀ àdìkọ́kẹ́ fún asọ́rẹ́ ànágbà Muhammad sallallahu alaihi wasallam ìkí ọlọ́run kọ́ wọn bá ànábì àti àwọn arábìnrin àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ́lẹ̀ ojú ọ̀nà tí ànábì wa sallallahu alaihi wasallam tó fi sílẹ̀ títí ó fi di ọjọ́ tí ẹ pé láyé nǹkan òfin ìmáàlú ọwọ́ àgbà náà owó ọmọ polisi àǹfààní tọ́lájọ́ náà ilẹ̀ àmọ́ àdìkọ́lé ìṣẹ̀lẹ̀ àfẹ́kọ́ pàdé ọmọ àdìkọ́lá àlá pẹ̀lú ọkà tó ńlá kó níbi ẹbọ àti ìwà ìfà ẹ̀yẹ rúṣọ́ náà tó tọ́ ọlọ́mọ àdìkọ́lá kó láti sì máa kàn kẹ́yìn ọlọ́níyá ẹ̀yọ̀nàás ọlọ́run kò pè yíyan ìtàkùn ọ̀rọ̀pàá kò lẹ́lẹ́ ọ̀làkọ̀kọ̀ ní àṣẹ wà kíá ẹ̀rọ páyọ̀ ọlọ́run ọba ní tọ́lẹ̀ látara ìlú kan so ní àdúgbò Ádámù ní ìsìláṣọ ìsìlámù látara Ádámù ọlọ́run fàyọ̀ rẹ̀ jáde tán sí ìdáwà Háwà látara àwọn méjèèjì ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àtọ̀pọ̀lọpọ̀ obìnrin jáde ọlọ́run wá ní ẹ̀rọ bẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀rọ páyọ̀ ọlọ́run tó lè kí ilé máa fi dẹ̀ra yín ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ọlọ́run fi sẹ́rẹ̀ wọ̀ lálẹ́ ní kọ́kọ́ wa àti ní gbangba wa bí o gbọ́dọ̀ sì wọ́n pé iléyá ó ti ń súnmọ́ wa mo bá tó kù sí ìkọ́lọ́pọ̀ lápára fún ọ̀kan wa ìkọ́lọ́pọ̀ láàrin ọ̀sẹ̀ kí ni ìdájọ́ èyí tó súnmọ́ pọ̀ náà èyí tó tó dáadáa máa ń ṣe น nínú ọdún léyà ó náà ní ká pẹ̀rẹ̀ fún ọlọ́run bá lè tọ́lá.  Nínú
ilé yá gbogbo wa láti máa nǹkan tó bí bó ti jẹ́ pé àwọn ọ̀rọ̀ tí yóò fẹsẹ̀ múlẹ̀ ọ̀pọ̀ nínú táwọn èèyàn máa ń sọ lórí ìtànà ìwà Ibrahim alayhi salatu wassalam pé ọlọ́run ṣàdéhùn pé kí ọlọ́run máa fún ọlọ́run òwò ọ̀pá padà fún ànábìwá Ibrahim alayhi salatu wassalam ọba ọlọ́run ṣàdéhùn kẹta pé ọlọ́run máa fún ọlọ́run òwò ọ̀pá padà so àyẹ̀sẹ̀ ilé ayé ṣùgbọ́n àwọn ẹ̀rọ láti àgbò ó fi jìrọ̀ fún ànábìwá Ibrahim alayhi salatu wassalam nígbà tí ó fẹ́ pa ọmọ rẹ̀ Ismail pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ Ọlọ́run lórí àlá èyí tó ńlá so àlá tó ńlá yìí ló fẹ́ lọ wá sí ìmúṣẹ Ọlọ́run wá ní o ti fẹ́ mú àlá rẹ̀ ṣẹ ṣùgbọ́n àwọn náà ààbọ̀ chéńjẹ Ọlọ́run wá fi àgbò ó fi rọ́pò fún Ọlọ́run wá ní tí mo ṣe yó wọ́tara kìnìún òfin ọ̀rìn gbogbo ẹtí pọ̀ lẹ́yìn rẹ̀ pátá àfilẹ̀ fún wa táwọn náà máa kọ́ sí nǹkan lẹ́yìn rẹ̀ àsìkò tó pa ẹ̀rìn tá a fi jìrọ̀ tó ọ̀pọ̀ náà gbogbo ẹtí pọ̀ tó náà fẹ́ sóríire àwọn náà gbọ́dọ̀ máa ya ọjọ́ yẹn sọ́tọ̀ tí wọ́n sì máa fi pa ẹran fún Ọlọ́run wa lè dọ́là sùn káàná owó àtàlà. Kí wọ́n á ní ìdájọ́ ẹran pípa wáyé pé inú èrè dáàrí nínú iléyà àbí náà kọ̀dá kọ̀ bẹ́ẹ̀ òun náà ní pàtàkì ìmọ̀ tẹ̀láṣẹ Ọlọ́run táwọn ìwà ìbọ̀rọ̀ ní tẹ̀láṣẹ Ọlọ́run nígbà tó dùn ní àtìgbà tó kan tó máa wá dé ó ní ìbẹ̀yìn gbére tó fi jẹ́ pé táyé ó fi parẹ́ oníkálukú ọmọ rántí ànábìwá Ibrahim alayhi salatu wassalam pẹ̀lú gbogbo ìtàkùsí nǹkan tó ṣe. tó wá rí bẹ́ẹ̀ nígbà tó wọ́n wá gbà nígbà Muhammad sallallahu alaihi wasallam tó gbòdìdé nílùú Mákà ànábìwá 30 years níbẹ̀ Ọlọ́run ò tí ì sọ ká máa kó jí ọ̀nà léyà Ọlọ́run tí lè kó jí ìdígbà náà lẹ́yìn ìgbà tí ànábìwá dé ìlú Mádínà ó ṣe ọlọ́dẹ ìlú Mádínà Ọlọ́run wá fi ọdún yẹn nílẹ̀ fún pé bó ṣe wà ní ìlú Mádínà yìí tó bá ti ń yẹ ẹ̀ka lọ́dún máa pa ẹran fún Allah subhanahu wa ta'ala so ànábìwá ṣàlàyé ọ̀nà wo lágbà káàfin máa pa ẹran yìí ọ̀nà àwọn àdájọ́ wo ìlóṣùmá nínú ṣẹ̀ríà àti kọ̀ọ̀tọ̀ tiẹ̀ sallallahu alaihi wasallam àwọn àfà wọn kọ́ lọ sí wípé kí ni ìdájọ́ ẹran pípa nígbà àríyá àwọn àfà àkúsọ́nà méjì lórí rẹ̀ adínàbọ́kà àwọn àfà tí wọ́n sọ wáyé pé pípẹ́ ẹran jọ ọdún léyà ìdájọ́ rẹ̀ náà ní pé ọ̀ràn yẹn ni so kéèyàn ọ̀pẹ̀rẹ̀ nígbà ọdún léyà wọ́n wá sálàyé ọ̀ràn yẹn báwo ló sì jẹ́ ọ̀ràn yẹn sáà wọ́n ní kílẹ̀ rí wọ́n mẹ́rin wá pọ̀ nínú ẹ̀rí tí wọ́n wá òun náà ní àyà Al-Qur'an tí gbogbo àwọn kàyẹ ìyàn Suratul Kawthar ọlọ́ni inna a'tainaka al-Kawthar àwọn náà ńlá fún wa níbi ní oore tó pọ̀ àtúbà àfún wa níbi ní oore tó pọ̀ táwa sọ̀rọ̀ fún ọ tí ìyàwó sọ̀rọ̀ fún ni ọ̀pẹ́lẹ̀ ìyàdá ọ̀dà náà fasalli li rabbika wanhar wà náà wà máa kírun fọlọ́ wanhar kó o sì máa báyà. gbogbo àwọn àkóńtẹ̀sí ìpàtà tí wọ́n máa ń sàlàyé àlùkò àkèyí kò sí ẹnì kankan nínú wọn tó sọ wípé sura yìí nítorí ìjọ léyà lọ́wọ́ sọ̀kalẹ̀ torí kó máa ní ikú olóògbé sọ̀kalẹ̀ kò sí o yóò bá lẹ́kùn ní àti ìjọba ẹ̀rọ àwọn afọ́ àtẹ̀yìn wà pé ìjọ léyà Ọlọ́run sọ súrà kalẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam tó kàtà ní olú nígbà tí kọ́ sí ọmọ rẹ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀ nílẹ̀ ló dáàbò pé irọ́ ní pé kò sí ọmọ ọkùnrin kankan fún Ànábì wa sallallahu alaihi wasallam nínú àwọn ọmọ ọkùnrin rẹ̀ tó bá dé Mẹ́dínà gbogbo ọmọ ọkùnrin rẹ̀ sókú Mákà gbogbo ọmọ ọkùnrin rẹ̀ pátá ó ti kú Mákà ọmọ ọkùnrin ọkàn tá a lè kíkà àti ní Mẹ́dínà òun náà ní tí ìkánú àwọn ẹrú Ànábì lòbí fún èèyàn Máríà Kìtìyà kìí ṣe jọ léyà lókù ọ̀rọ̀ tiẹ̀ ó kíá bó ṣe kú nígbà tí kú tá a lè sọ yìí pé innal ayna la tadma'u wal qalbu la yahzun
وإنا بفراقك يا إبراهيم ولا نقول إلا ما يرضي ربنا ولا نقول وإنا بفراقك يا إبراهيم لمحزونون. Bahkan ini semua orang itu kisi se ìjọ̀díyà kọ́sì tí ẹ dá wọ pé ohun mọ́kànlá kọ́sì tí ọmọ mi kẹ́kọ̀ọ́ bá níbi ìlú Màdínà eléyìí ó ti jẹ́ kóyà pé tí ìbá ti pín ìbá máa àyè sọ̀rọ̀ tí ó ní ìwádìí ọ̀rọ̀ bí àwọn mídíà tí o kò ní sọ orí kò jáde lẹ́nu ó mídíà kan máa ń ṣe kẹfà ń ṣe láti ẹ̀ láì lẹ́rìí àwọn kan máa àyè sọ̀rọ̀ tó súrà yìí àwọn àfáàtì ẹ̀rọ yẹn ní kápẹ́ níjọ́ léyà wọ́n ní kílẹ̀ ní wọ́n lọ sọ pé fasọ́lé rọ́bìkà wà ní kí wọ́n fọlọ́ wọ́n ní ha kó o sì du ẹran ike ọlọ́run pàṣẹ kánà ní o du ẹran o gún ẹran so àṣẹ yẹn ọ̀ràn yẹn ni kọ̀mọ̀nìmẹ́tì ọlọ́run tó máa ti kọ̀mọ̀nì ọ̀ràn yẹn ni ká ṣe wọ́n ní ẹ̀rí àwọn wọ́n tún ní ẹ̀rí ní ìwòlẹ́ ní wọ́n ní àdìsí àbí ìwòlẹ́ náà tí àbúrò sọ nípa nàbí sọ wípé mọ̀ ń wájà dà sáàtà ẹni tó bá ní agbára fọlá mìíràn tí ọ̀wá pààyàn tí ọ̀gbẹ́ràn ọlágbára fàlá yẹ́kúrọ̀ bá nínà mùsọ̀láàrà ìlú ẹni bẹ́ẹ̀ ọmọ àwọn akúrò yìí o ọmọ tí èyí àwọn ọmọ ìgbẹ́lẹ́gbẹ́ yìí dára wọ́n tún ní Ànábì sallallahu alaihi wasallam nígbà tí ẹnìkan pa ẹran síwájú kó tó gbé ọwá sí yìí tánàbí wá tó ní tánàbí sọ fún pé ẹ máa pẹ̀lú síwájú yìí o àpáyọlọ́pàá nǹkan tẹ́nìkan ní owó àti pẹ̀lú fún òtó wà àdúgbò wa ní kọ́lọ̀ pa ẹran ní ìdìbò rẹ̀ wọ́n ní tí ìbá sọ̀rọ̀ yẹn àdúgbò òde pàṣẹ wà àtàwọn ẹ̀rí tí wọ́n wá torí àsìkò ọ̀rọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lọ kódà àbúgbà wáyé ní tẹ́lẹ̀ àwọn ọ̀gbọ̀n ọ̀tara àwáṣà ní táwọn náà lọ́nu ọ̀rọ̀ kejì òun náà ní pé súnà tó mọ̀ àkàdà súnà tá a kàbá wọn ní ṣùgbọ́n tí ò di ọ̀ràn yàn kan kódà alẹ́gbẹ̀wá wáyé pé ọjọ́ ọ̀ràn yàn fún ẹni tó bá lágbára láti lè pẹ̀rẹ̀ fún ẹni tó bá lágbára láti lè bá ìtumọ̀ lágbára yẹn pé tọ́jà tó bá rẹ̀ ẹran ọdún kò ní yọ ọ́ lẹ̀ fún tọ́ba rẹ̀ ẹran ọdún kò ní yọ ọ́ lẹ̀ fún wọ́n ní kílẹ̀ ìdẹ́gbọ̀n tó ní pété àwọn sọ pé ọ̀ràn yẹn dẹ́dẹ́gbọ̀n níta nílùú pẹ̀lú ọ̀ràn yẹn dẹ́dẹ́gbọ̀n ní ike ẹni tó bá jẹ́ ọ̀ràn yẹn dẹ́dẹ́gbọ̀n ẹni tó bá gbẹ̀jùlẹ̀ tí ọba ṣe irú ẹni bẹ́ẹ̀ ti lẹ́tọ̀ sí yá níwájú ọlọ́run tọ́ba ọlọ́run kò lè fìyà jẹ tọ́ba wù kò lè forí jì wọ́n ní kílẹ̀ ìdẹ́gbọ̀n sọ bẹ́ẹ̀ wọ́n lákọ̀ọ́kọ́ iná àtẹ́lẹ́dẹ́ kọ́kọ́ ń wá ọlọ́ láti lè fi sẹ̀yìn wípé ọ̀ràn yẹn dẹ́gbẹ̀gbà ní wọ́n ní kílẹ̀ ìdẹ́gbọ̀n sọ bẹ́ẹ̀ àkọ́kọ́ àwọn àfóòrí tafsir ìtumọ̀ tí wọ́n fún fasalli li rabbika wanhar ọ̀nà ìtumọ̀ márùn ń lọ bí ìtumọ̀ márùn ibẹ̀ arínà àfà tọ́sọ̀pá pé ìtumọ̀ rẹ̀ náà ní ike inna a'tainaka al-kawthar àti fún wa ní lórí tọ́pọ̀ tàbá wá fún ní lórí tọ́pọ̀ wọ́n ní òtí ẹ̀yìn sí bàrọ̀rọ̀ léyà fasalli li rabbika wanhar máa fi náà máa dúkà pọ́pọ̀ máa kírun kó o sì máa gbá lórí orí o ní pé ọ̀rọ̀ yọ̀ wẹ̀sẹ̀ mẹ́rẹ̀ ṣùgbọ́n èyí tó lọ jù nínú ìtumọ̀ tó dẹ̀ pé ní ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn àfọ̀nítẹ̀sí ìlọ òun náà ní pé ọlọ́run sọ pàtàkì ká ṣe ikhlasu ibadati lillahi wahda ká ṣàfọ̀mọ́ ìjọsìn fún ọlọ́run nìkan kí lè rí tí wọ́n gbé ìwà nàbí fasalli li rabbika tó bá fẹ́ máa kírun ọlọ́run nìkan ní kó kírun fún má kírun mọ́ yàn. Àdúrà ní ìran má dojú àdúrà rẹ pẹ́ nìkan kan wanhar lillah tó o bá fẹ́ pẹ̀rẹ̀ ọlọ́run là á pẹ̀rẹ̀ fún àyè pẹ̀rẹ̀ fún òòṣà méjì àìgbẹ̀rẹ̀ fún Ògún àìgbẹ̀rẹ̀ fún Bàtálá fasalli li rabbika wanhar wọ́n ní túmọ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀rí tí wọ́n wá ní pé Ànábì sallallahu alaihi wasallam wọ́n láti sàkóso rẹ̀ láti sọ pé Ànábì sọ pé ẹni tí ọba tọ́wọ́ lówó láti pẹ̀rẹ̀ tí ọba wa pẹ̀rẹ̀ ọmọ sùn máa
ibi tá a ti kírun ọ̀rọ̀ yẹn ọ̀fẹ́sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ àmì bíi apákan àwọn afárá ti sọ bẹ́ẹ̀ ibi ọ̀rọ̀ àbúkù rẹ̀ irọ́ ni nígbà tó di gọ́fúnà nílùú Madina òun lọ sọ̀rọ̀ yẹn ní sábẹ̀bí tí nínú sọ wáyé kó tó àwọn akọ̀rọ̀ wọ́n wà yídí o àbúrò lọ́rọ̀ wọ́n ní tábàtì ẹ̀wà bàbá náà nílò ní wọ́n wà yídí yẹn sábẹ̀bí sọ̀tún ara rẹ̀ pé wọ́n nítorí pé ẹran níyá nípa ìkẹ́ nínú lógún ẹ̀sìn ni wọ́n wá dojú lẹ̀ tó òṣèlú òsì agbára rẹ̀ bí àwọn wà yídí o kì í ṣe pé yẹn wá ní ìlú pé ọ̀nà yẹn dandan kí wá lẹ́rìí tá a fún ẹ̀ pé súnà tá a fi pamọ́ ni ó súnmọ́ náà yẹn dá fẹ́ tó bá gbára láti ṣe òun náà ní pé ànábì ní tí a bá ti lè rí oṣù Zul-Hijja oṣù kejìlá ojú ọ̀run tọ́jà yìí pé ọ̀túnla òun ni ó súnmọ́ ọjọ́ ìwà ọ̀túnla tó bẹ́ẹ̀ pé ó súnmọ́ kọ́ lọ jẹ́ last day oṣù kọkànlá oṣù tó ọ̀run ànábì wá ní ìyẹn ọ̀túnla jọ Sunday ànábì wá ní tí a bá ti lè rí oṣù pẹ̀lẹ́ bẹ́ẹ̀ táàzì ọ̀gá ti kọ́ sọ́dún wa wọ́n àrọ́ ọ̀dà àhádùgún tẹ́lifọ̀ ọ̀gá yín wá wá gbèrò tó gbèrò láti pẹran ẹ̀ tó gbèrò wọ́n ní gbèrò lọ́nà bí sọ kọ̀sọ́ yín pé tó sì lọ́nà yẹn fún yín láti pẹran akálàsì àwọn afáàkùnrin náà takò ọ̀rọ̀ yẹn wọ́n jẹ́ kó yá pé inú èdè lọ́wọ́ téèyàn bá sọ ní ti pé lásìkò òun bá tó ìwọ́tọ̀ bá fẹ́ gbèrò láti sàkúnwọ́lá ọ̀rọ̀ ọ̀gbìn sínú àgbè so wọ́n ní sí ìròyìn sọ́bẹ̀ tí wọ́n ní ìpàgọ́ lè sọ́rọ̀ yẹn tọba fẹ́ wọ́n tọba fẹ́ kírun tọba fẹ́ kírun tí ọ̀fẹ́ láti lọ kí but ọ̀fẹ́ láti lọ sí ọ̀rọ̀ yẹn tó bá sí lọ́rọ̀ yẹn tó ní kí n ṣe gbogbo ẹ̀ ní ṣe ń fẹ́ láti sí ọ̀rọ̀ yẹn tó lọ sí lọ́rọ̀ yẹn àwọn náà tó fi ṣe rọ́dùn padà fún àwọn agbó yẹn so wọ́n náà ní wá sọ pé ẹ̀ńtọ́ wá gbé láti pẹ̀rẹ̀ látọ̀dù wá yẹn tí ó fi di ọ̀dùn tẹ́ ọ̀gbọ́dọ̀ gé ìkànnà ọ̀gbọ́dọ̀ mú kankan kó fún ara rẹ̀ gbogbo ohun tí wọ́n bá gé ní ìsìn ọbẹ̀ gé ìkànnà ni oníjáàsì òní àtọ̀lá ọbẹ̀ mú ọkọ̀ kó lára rẹ̀ ni oníjáàsì òní àtọ̀lá lẹ́yìn ọ̀nà ọ̀fẹ́ tó bá fẹ́ kẹ́nà là ń sọ ọ̀kẹ́ tí ọ̀pẹ́ náà ẹ̀ka bẹ́ẹ̀ pẹ́ tó bá yẹ kí jáfara tí ọ̀tọ̀lá fi bá yọ wà bẹ́ẹ̀ títí ọdẹ ìgbà tó bá tó pẹ́ ọdún rẹ̀ kó tó di wípé yóò sì ní yóò mú ọyàn kó la. Àtúndẹ̀ rí wípé Abubakar àti Umar radiyallahu anhu kọ́nà àyùmá kọ́nà báyìí ká méjèèjì ọdún kan dé tí wọn ò máa pẹ̀rọ ọdún wọn ò pẹ̀rọ ọdún. Kí ló dé orí àdúrà ẹ̀gbẹ́rẹ́ ni wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn ọmọ àgbà náà rè káwọn tọ́jà ládùúgbò àwọn tọ́jà lásùnmọ́ àwọn kó wọ́n máa ròyìn pé ọ̀nà ẹ̀yàn dẹ́dẹ́ gbà ní ládùúgbò àwọn àlọ́kàn jẹ́ ìṣẹ́ nígbà táwọn dúró ní táwọn bá ti pa wọ́n lọ́wọ́ bá àṣà méjì ṣe bẹ́ẹ̀ tí ò sábà kankan tó lè sọ kọ́rọ̀ yẹn ọ̀fẹ́sẹ̀ múlẹ̀ a jẹ́ pé kì í ṣe ọ̀nà ẹ̀yàn dẹ́dẹ́ gbà kéèyàn máa ń lọ yẹ gbèsè torí rẹ̀ òun ni kí lo ẹ̀ràn níyà ṣùgbọ́n ọ̀dà pọ̀ fẹ́ni tó bá ń ní agbára láti lè bá kò sí ìjọsìn téèyàn fẹ́ ṣe ìjọ náà níjọ níyà tó kéèyàn ọ̀tajẹ̀ rẹ̀ kódà ààrẹ rí tí àwọn àfáà tí wọ́n jẹ́ kó yá pé lórí inú òru kan tí wọ́n bá gbé ẹran pálẹ̀ tí wọ́n pa tí wọ́n kọ́ lọ́jọ́ léyà kú ti lu àléhà wọ́n lè bá wọn ja tó nítorí rẹ̀ àdéhìí wáyé rẹ̀ pé wọ́n lè bá wọn ja ogun nítorí rẹ̀ tí wọ́n lọ kó gbọdọ̀ ló ń pe ìlú eléyìí tó jẹ́ ìpìlẹ̀ kan nínú ìpìlẹ̀ ẹ̀sìn wọ́n ti kí ni o wọ́n ti yọ kó bẹ́ẹ̀ tó wá gbà ẹran nípa mẹ́wàá tá a kà ká tó kájọ léyà ọlọ́run wà ní kọ́lá fi búra fún wa náà lọ́wọ́ ní kẹ́yìn ọlọ́run ní wà ní fàjẹ́ ọlọ́run ló fi àgbàjá ní búra wala yalin ashir àtàwọn ọjọ́ mẹ́wàá ìbẹ̀rẹ̀ lóṣù Dhul-Hijjah ọjọ́ mẹ́wàá ọjọ́ gbígbàdúrà ní ọjọ́ ńlá ní téèyàn gbọ́dọ̀ lè kún níbẹ̀ náà àlàbí ni kò sí olórí téèyàn lè ṣe láwọn ọjọ́ mi tó kéèyàn ò sí olórí láwọn ọjọ́ kódà àwọn ọjọ́ yẹn lágbára ju ọjọ́ Ramadan lọ òru ní Ramadan oṣù láti kò kọ́ níbi òun láti kò kọ́ ní òru yẹn lọ lágbára ọ̀sán tábàmùsọ̀ ọ̀sán láti bàtà ìfàgà
sí nǹkan lágbára tó àwọn ọjọ́ náà tá a fẹ́ kàn nínú ṣẹ̀ríà ṣùgbọ́n nídìí oṣù ní Ramadan fi lágbára ju oṣù yìí lọ. àwọn tá a bá ní ká máa kọ̀m̀pìà ọjọ́ àwọn ọjọ́ mẹ́rin wáyé ọjọ́ àṣẹ ọjọ́ gbígbàdúrà tó lágbára ju Ramadan lọ tọ́jà pé bíyàn bá ṣe kankan bẹ́ẹ̀ dọ́kù ní ládàá rẹ̀ dọ́kù ládàá rẹ̀ ju ti Ramadan lọ. bíyàn bá yẹ sàárà bẹ́ẹ̀ dọ́kù ní bíyàn bá fún yàrá oúnjẹ bẹ́ẹ̀ dọ́kù ní bíyàn parí ìjà bẹ́ẹ̀ dọ́kù ní bíyàn sọ̀rọ̀ dáradá lẹ́nu dọ́kù àyẹ̀wò ìṣòro bíyàn bá wọ̀ bẹ́ẹ̀ dọ́kù ní. táwa bẹ̀rẹ̀ irú ẹ̀rọ wo ni Islam ní kápá bàyí mọ́tò ìmọ̀lẹ́ àwọn ẹran tá a pa ìran bíi mẹ́rin ni wọ́n ràkúnmí màálù àgbò àti àwọn ìṣòro tí a lè kó papọ̀ mọ́ ewúrẹ́ àwọn ni a ń pè ní bàbí mọ́tò àníhà. àwọn ẹran yìí tá a pa yìí tó bá jẹ́ kí màálù ni àti wọ́n jẹ́ kí ràkúnmí ni òun ti gbọ́dọ̀ gbé ọdún márùn-ún gẹ́gẹ́ wàdásọ́ láti fi sáàrìsà kódà ó sí ọjọ́ kan kódà ó sí wákàtí kan ó ti gbọ́dọ̀ fi lé ní ọdún márùn-ún kó tó ní kí lọ́wọ́ léyà tó ọjọ́ tó máa lù ní òun tiẹ̀ òun ó ti gbé ọdún méjì gèrègé wàdásọ́ láti fi sáàrìsà bó ṣe ìṣẹ́jú kan àti wákàtí kan yóò fi lé ní ọdún méjì tó ọjọ́ pé àgbò ni òun ti gbọ́dọ̀ gbé ọdún kan àdúgbò wa ní nígbò ní ìjà àgbò làwọn ìmọ̀ pàájù wà ní tàásàrọ̀ àléèkò tó bọ́ wá lé láti yá àgbọ̀ lọ́dún kan bóyá ẹran mọ́ ó lè fún láti yá àgbọ̀ lọ́dún kan àdàbí ní fàjáde àdámínà dọ́là ní ẹ wá lè pa àgbo olóṣù mẹ́fà ọwọ́lé yá oṣù mẹ́fà àgbò wọlé yá ṣùgbọ́n tó wá jẹ́ pé nìṣòro ni àbí àwọn olùkọ́ tí kálukú ń sìn oṣù mẹ́fà àti ọ̀wọ́lé yá òun gbọ́dọ̀ ọdún kan àwọn mẹ́jẹ̀mú tó súnmọ́ àwọn ẹran nínú àwọn mẹ́jẹ̀mú míì nínú àwọn àdájọ́ rẹ̀ ó ní ké tí ẹ bá fẹ́ pa àgbò àbá fẹ́ pa mùsùlùmí orí kan olóní ìka rẹ̀ ẹnìkan péré olóní dáadáa ní ọwọ́ alẹ́ forí ẹran tó pa sọ́rí gbogbo ara alẹ́ rẹ̀ pé gẹ́gẹ́ bá nàbí ní àti ṣe nígbà tó pa àwòye pé wọ́n pa àwòye lórúkọ mi àtàrà alẹ́ mi ó tó bá mi ó lóun fi bá fún gbogbo mùsùlùmí tí ó máa wà láyé táyọ̀ òfin parí tí wọn ò lè rówó gbára wọ́n wá fún wa àwọn àfáà ní ajẹ́pẹ́tà ní ìgbà sọ́kà táyì sì yẹn sì fẹsẹ̀ múlẹ̀ ajẹ́ wípé ó ti gbé ìjọ náà yan rẹ̀ kó fẹ́ tí ọ̀bà lágbára ṣùgbọ́n màálù èyí tí ò ní sùpà ọ̀ máa bò kó ní ìfẹ́ràn ọ̀rọ̀ tèmi lágbájá lágbára tiẹ̀ pé gàgàdáwó káràdù kan kápẹ́ méjì ọ̀lọ́ ẹnìkan tó wá pàm ló lè fi àníyàn sí ara lé ìyàwó àtọmọ àtẹbí àtàrà rẹ̀ ló lè fi sí pé mo bá lóko ọ̀hún àtòkò àmàrà lé ṣùgbọ́n màálù èèyàn méjì lè so mà èèyàn mẹ́ta lè so mà ọwọ́ àpọ̀tà èèyàn méjì òun àti ràkúnmí ní tí a fi yàtọ̀ tó bí ara ní yóò sì wá ní ládàá tó bó bá ṣe pọ́lítíìsì tó àtàníyàn tẹ tọ́pá fi pa òun ni yóò fi ní ládàá tí èsà níyàn sí ayé mi àníyàn yẹn lọ́wọ́ jẹ́ number one ẹlẹ́ẹ̀kejì òun wá ní bó bá ṣe pọ́lítíìsì nínú ṣẹ̀ríà Islam àwọn afáfà mọ́ra wọn lọ́wọ́ àwọn kan ní èwúrọ́ lájú wọ́n ní bọ́ọ̀lù àyẹ̀mí ṣe dá akọ rẹ̀ pé ràkúnmí ẹ máa wá ní ọjọ́ náà tọ́wọ́ dé nígbà táwọn ilé sọ̀rọ̀ láti ń bẹ fún títí máa dé ní jimá àdàbí náà wọn fọ́sùn bàtà wọn kọ́ ní jimá tí wọn kọ́ dé ládàtọ́ náà wọn wọ wọlé fún ẹni pé wọ́n fi ràkúnmí ṣe sàárà àwọn sẹ́kọ̀n bá ládàtọ́ náà wọn wọ wọlé fún ẹni tó fi màálù ṣe sàárà àwọn tọ́t bá ládàtọ́ náà wọn wọ wọlé fún ẹni tó fi àpò ṣe sàárà àwọn fọ́t bá ládàtọ́ náà wọn wọ wọlé fún ẹni tó fi ewúrẹ́ àbísọ̀rọ̀ ṣe sàárà àwọn tó tẹ̀lé wọn ládàtọ́ náà wọn wọ wọlé ní ẹni tó fi ẹyin adìẹ ọ̀dà kọ màálù pé bí ẹ̀sìn lọ́lá sínú ṣùgbọ́n àwọn àfa àkejì rárá torí wọ́n ní kí ẹran ṣe pọ̀ lára wọn sí táwọn kí ẹran ṣe pọ̀ lára wọn àkùnmí nàmà wà ó lè rí àgà àgálọ̀ ọ̀ká kìí sí ẹgbẹ́ màálù tí ẹ bá pa kalẹ̀ náà nínú èèmọ̀ tó lọ́n ṣe sí láàrin àìmọye ọ̀ká ní ọ̀tún náà tí ara ẹran rẹ̀ jáde
àwọn afáàkejì ní ara ewu la ní gẹ́gẹ́ pa ewu ní Ibrahim pa àgbòlò lájú so ìyẹn náà lọ sí ẹkọ náà ní wọn wájú tẹ́ bá àwọn àgbo 200,000 tẹ́ ń dá yẹlé ní ìsìn 200,000 250,000 èyí ọmọ sálọ rẹ èyí náà lè kúlẹ̀ wọ́n ìbánisàn so ẹ̀ ṣiṣẹ́ so tẹ́ bá rí àgbo 250,000 yọ ọ̀hún wọlé kọ́lá náà lè tí ẹ bá rí àgbo 50,000 tí ẹ bá wà lùgbò ojú ọ̀nà ti yàn sábò 50,000 lélẹ̀ bí bá àwọn àgbo 15,000 kankan 17,000 oní 50,000 lẹ́sìn so òun náà lọ́ wọ̀n olóògùn ní kọjá pé wọn torí pé òun náà ní ẹran tó ṣe kí ni o tó dáa jù ṣùgbọ́n kábàkàrà wa kò sí ní téèyàn pa tí ọ̀wọ́ níyà tí ládàá rẹ̀ ò ní ṣe kí ni o tí ò ní ní ládàá níyà ládàá wà lè jọra wọn lọ ní o kódà apẹ̀rẹ̀ wọn apẹ̀rẹ̀ wọlé yá so Islam ọ̀sán máa pé àdàpọ̀ ládàá àdàpọ̀ kàn ní ti àbúrò ṣùgbọ́n ilé yá gáṣíà ládàá rẹ̀ ti dúró bákan náà sí ẹni gbára fóònù òkú ẹ̀rọ níbẹ̀ yẹ pé ẹ̀rọ̀dádiwà lámọ́nà lọ́nà láti mọ̀ tẹ́sí sọ wọ́n ti kú láti fi ẹ̀sẹ̀ yìí àwọn àfà wọ́n pín ọ̀nà ọ̀rọ̀ yẹn sí ọ̀nà mẹ́ta wọ́n ní tó bá jẹ́ wípé èèyàn fi tẹ̀lé tí téèyàn pa gẹ́gẹ́ bá mi sọ wípé wọ́n pẹ́ràn fún gbogbo ara lè mi sẹ́wọ̀n ara lè tó ti kúlẹ̀ wà bẹ́ẹ̀ wọ́n ní léèyàn ọ̀sà kúkú bẹ́ẹ̀ bákan náà tó bá jẹ́ pé èèyàn pa fóbi èèyàn pé lára tó wọ́n wà níbẹ̀ kọ́ máa gba yọ́ ọ̀jẹ̀ kó náà ti pàtàkì tiẹ̀ èèyàn lè rán tara tiẹ̀ kó wá láti pé tòbí mú kan ní so wọ́n ní inú alínú àǹfààní ní ọ̀lẹ́tọ̀ pé ọ̀rọ̀ lé yóò sí lọ́rùn rẹ̀ máa ṣùgbọ́n ní ẹ bí lára tó wọ́n wà níbẹ̀ inú sí olórí tí ọmọ abóbì ní ọ̀sá burúkú kí ló síbẹ̀ ẹ bá ń pa kẹ bá ń fáwọn èèyàn so lára tó wọ́n wà níbẹ̀ ọmọ abóbì ní ara sẹ́tọ̀ máa lé máa ń ṣe lẹ́yìn ìgbà tó bí bá kú dánù kì í sóòkù ṣiṣẹ́ òkun ó tún máa fi ẹ̀ ọmọ tí bá sóòkù lẹ́yìn òbí ẹ̀ ó tún máa fi àyè mú sàárè ní tó orí ìkẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ máa fi àyè ọmọ abú ni ọ́ so eléyìí àwọn kan tí Islam tó sàlàyé fún wa àwọn àlékún táwa lè rí lára ẹran léyá tí òfin ní wọlé yá má Ànábì sàlàyé rẹ̀ pé aláfọ̀kọ́ oní ẹ̀yẹn tẹ́ ẹ bá rí gbó mọ̀kùn tó sì hàn tí mọ̀kùn rẹ̀ hàn ní tó bá pamọ́ ọ̀sá burú ẹlẹ́ẹ̀kejì oní ẹran tó ju rẹ̀ dà tó sì hàn tó dẹ̀ bí ti bá ń lọ nígbà bí ó sì máa lọ bí wọ́n bá ìbí ó sì máa lọ nì ẹlẹ́ẹ̀kẹta oní ẹran tó jẹ́ wípé ó ti rù hàn gbogbo rírù yẹn hàn gán so ooru ìdẹ́gbẹ́sẹ̀ ẹ̀sán ṣùgbọ́n ooru tẹ́gbẹ́ ìyẹ̀gọ́wẹ̀ ìlú ní ìbá fọwọ́ sí báyìí eléyìí sí òru jẹ́ ẹ̀kẹ́jẹ́ orí mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin òun ni tó jẹ́ pé àlùmọ̀rí dọ́tù àdìbáyé nùmọ́rọ́dùhà tó já láìsàn táìsàn rẹ̀ wà gẹ̀ẹ́rìn pé ilé àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn ni ọ̀wọ́ níyà àlékún mi tọ́wọ́ wà lára ẹran tó yàtọ̀ sí ní tá a sọ yẹn àwọn àfáà kan lè kọ́ pé kò dáa tó ní kìí ṣe pé kò wọlé yá tá a bá rí ni àwọn kẹ́sì ń bẹ́tẹ̀ ẹni kàkà lè wù tọ́jẹ́ wípé kìí sá lè wù kódà kìí ṣe pé wọ́n kọ́ gan kí wọ́n tẹ́lẹ̀ lọ́dà òmí ìpè kọ́ wọlé yá kí wọ́n ẹ wọ́n sẹ́ òmí ìpè kọ́ wọlé yá tó ẹgbẹ́ díẹ̀ lọ́la sẹ́fẹ̀ tó bá pọ̀ òní yóò di màkìrú yóò di nǹkan tí a pọ̀ eléyìí jẹ́ sókí díẹ̀ nínú àwọn ìdájọ́ èyí tó so papọ̀ mọ́ ẹran léyà tẹ́lẹ̀ insha Allah àtọ́bá ìjọ mẹ́jọ àátò máa tẹ̀síwájú ní orí rẹ̀ afa ọlọ́mọbẹ́lọ́ níbi tí léyà kù sí ọlọ́mọkùnrin àpọ̀rọ̀ fẹ́ kọ̀ọ̀kan wọn jíkọ́ ọdún náà ló kọ́ aláyọ̀ àlàáfíà gbogbo ọ̀nà tó lọ́wọ́ gbàgbọ́ àṣírí kálukú tí ọdún náà ó fi dàn kọ́nà balẹ̀dọ́lá kó sí náà fún wa ìlú ilé kọ́nà balẹ̀dọ́lá bá ní bẹ̀ẹ́ mẹ́jọ olè fẹ́ kọ̀ọ̀kan wa wọlé àdéhùn oṣù rẹ̀ wọlé agbóhùn láìláìláìlá أقول ما تسمعون أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد عباد الله اعلموا أن الله سبحانه وتعالى أمركم بأمر بدأ به نفسه وثنى بملائكته وثبت جل من قائل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
وقد قال صلى الله عليه وسلم من نسي صلاة عليه خطئ طريق الجنة. اللهم صل على محمد صاحب الوادي الأنور والكبير الأبهر ولولا من صلاة بكر وعمر وعثمان وأنت بإسلام منك فرق يا أجود الأجودين. اللهم أعز الإسلام والمسلمين